asike annabi Muhammadu wanchinga entudu bata ije bata lami tumelo ba annabi Muhammadu ije bata lami tumelo ba Sayyida Fatima Yawala oyala yawala oyala Allah 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 ya Allah Allah ya Allah ya bala inna hadi aridu toha Muhammadun fadaka hakikun zaka salihun wa garqadu أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لقد جاء السلام عليكم سر. وعليكم السلام. kò sí láburú ó mọ̀ kan tó ṣẹlẹ̀ ó dà pé ọlọ́ba mi pé ìdíwánú àti afa abdulwasi wa kó àmọ́ kó wọ́n sì kiri lọ́nà so ẹ̀yin méjèèjì kẹ́yìn mọ́ ọ lọ ẹ̀yin ẹ̀ mọ́ dìde o sórí wọn tiẹ̀. bàbá. lọ́ọ̀rì bá rán mi ságé níṣẹ́ balabala bíi bẹ́ẹ̀ tẹ̀ ẹ̀rọ bóò nìkan ẹ̀yin mọ́ dìde o tí abdulwasi àti ìdíwánú ò fi dé àwọn ọmọ akọ̀yìn sì kiri lọ ṣó yẹ yín di ẹ̀rẹ́rìn tújú ká ẹ ti gbọ́ ìwọ gbé fóònù lẹ̀ à ń kọ́ yín nìkan lọ́wọ́ tó ń tẹ fóònù kí ló ń ṣe ọ́ ìjáàbù rẹ̀ rí mọ́ ìyá yìí ṣé táfà Abdullahi múbọ̀ tí ẹ wà fà ilé nù bóyá ìtàfà Abdullahi múbọ̀ fọ́ láti Mọ́kà ni àbí wà ní Mọ́kà kọ́ Arabian ṣé pé mo èèwò òfin tẹ́lẹ̀ ṣé pé mo kàn lólu mo rò pé méjì ni o. mẹ́ta ni àfà àbí mẹ́fà. ṣé nítorí pé wo òlu mú ó ń bẹ lára yín ẹ ṣáà mọ́ dìde mo tó lọ rèé rọmí ságé dà báyìí. Assalamu alaikum. Afa salami. Assalamu alaikum. Wa alaikum salam, ṣé kò sí? ẹlẹ́ àgbà mo fẹ́ sáré ṣàlùwàlá ni. Ṣàlùwàlá? Àsìkò wọn ò tí tó. Mo jẹ gbèsè àwọn ọ̀run kan ní máa pé kí n sáré san kó tó di pé àsìkò wọn tó. Ẹ jẹ gbèsè àwọn ọ̀run kan ṣe ìbáwá kásùbà ni. Àsùnbà. kásùbà lóòótọ́ àjọ kí n jọmọ ni. Èmi náà wò tí má kà ní méní méjì mẹ́ta ẹ ti ṣàlùwàlá tẹ̀mẹ́ta. Ẹ rí mi. Mo rò bí nǹkan mi wà ńbẹ̀ ni kò sí. Ẹlẹ́ àgbà kẹrì ẹ má jà ń parọ́ fún ìwé ìjànàbá ni. Ìjànàbá ni mo wá wẹ̀. Ó ti padà. sí wàhálà ẹ wọlé lọ. ẹlẹ́ àwọn. Ọlọ́run á bá yín yanjú ẹ o. Ẹ̀lẹ́. Inna Allah wa malaikatahu yusalluna ala nabiyyi sallallahu alaihi wasallam yusalluna ala nabiyyi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima. Allahu akbar. Ilahi Allahu akbar. Allahu akbar. Ilahi lakali amudu fiza wazaka ridha ukana rijun ala murina mana ata amani ala man tashau
فتغرم معه شيطانا ينلمنا بك كان من كان بك كان من كان بغيرك الله وأصابها لك لا أولنا وأصابها لك لا أولنا الحمد لله على كل حال الله أكبر الله أكبر الحمد لله على كل حال الحمد لله قبل كل حال الحمد لله بعد كل حال الحمد لله رب العالمين لا إله إلا الله 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 مولانا 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 لا إله إلا الله الله مولانا مددت يدي إليك لكي الله الله مولانا Kafila Shadia Aleykum salaam ẹ yọjú sí mi. Kafila Shadia ẹ rí pàdójú sí ọmọ níyì ni irú wọ̀kú owó lẹ́wọ̀ wá sí mọ́dúrásà nù tẹ wá ṣìdílẹ̀ láàrin gbogbo ilé kéwú ṣé torí ṣé ìwà àlẹ́ àlẹ́ ṣe múra jákùjákù báyìí wá sí ilé kéwú. Ó ti o kò rí bẹ́ẹ̀ lẹ́ àgbà. Báwo ló ṣe wá rí? Nítorí ibi tá à ń lọ tabakú ní mọ́dúrásà la ṣe ní ká kú múra báyìí adémọ́mọ́ ìgbà bíbá ẹ̀ lọ. Ẹ wò nǹkan tẹ́yìn náà sọ lẹ́nu torí ibi tẹ́ ń lọ ṣé kọ́kọ́ wá sí mọ́dúrásà kẹ́ padà lọ sílé yín kẹ́ lọ change aṣọ yín dání wọ́pọ̀ ọ̀tẹ́ wá wọ̀ wáyé níjọ́ tẹ́ bá tún wọrú aṣọ báyìí wá sílé kéwú ìjọ yẹn máa jọ yín lójú mo dẹ̀ máa fẹ́ jọ yín sùn ṣé òtàn wá jáde ní alúwà ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ láyé o. La ilaha illallah Allah Allah Maulana. Má fi wá sílẹ̀ ọ̀nà. Assalamu alaikum. Elia. Wa alaikum salam. Elia àgbà ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ má ṣe yọnu ṣe gbogbo nǹkan tó ń dà yín láàmú ó ti yé mi tẹ bá máa fi débẹ̀ ẹ ní bá rẹ̀ mọ́ ṣe gbọ́. La ilaha illallah Allah Allah Maulana. Alimọ́tò Ṣadé àti Kàfílà tó jókòó wá yín ńkọ́? Wọ́n ti bá wa. Wọ́n gbà báyìí. Wọ́n ti bá wa. Jẹ́kọ̀ sí. Àfà kí ló dé àfà? Ní fura. Ọ̀rọ̀ àfà mú fura dání lóòótọ́. Ó yẹ kí n bè lọ́wọ́ yín ṣùgbọ́n ilẹ̀ mi díjú gbà tí mi kà kéwì ní ṣùgbọ́n ilẹ̀ jókòó. Ṣùgbọ́n ilẹ̀ làájú. Ṣé báwọn náà kọ́ wa lọ tẹ́lẹ̀ kan tó ní káfà jókòó tí wọ́n. Mo wá ń gbóhùn àwọn ohun tí mo sì ń gbọ́ bí ìgbà tí yẹn bá ń lo òun nú bẹ́dúrúmù ni kìí ṣe àwọn ohun pé yẹn ń sọ̀rọ̀ gbangba mo sì dóhùn sùlíyàmọ̀ kìí ṣe ọ̀dà mọ̀ ń bọ̀. ẹ ṣe sùúrù ẹ já ṣe sùúrù fúnra wa. Bọ̀mí ó ṣe nà ń bójú ẹ jẹ́ o. Kí ní sùúrù kì. Láyé lẹ́gbẹ̀ẹ́ mọ́ mi tó sọ Sùlíyà. Tó lọ sí ni látẹ́kẹ̀rẹ̀ àbúsì náà ká má súnmọ́ sí iná ká má ṣe. kí ló ń ṣe dákàrà ṣé kó má jà yá orí ẹ̀. Hùsẹ̀n àwọn ọbẹ̀ adúrú nǹkan báyìí fi ń nà ọ́.
oúnjẹ gbẹ lọ́wọ́ wù tẹ̀lé. محمد فذاك حقيق ذاك سليع وغرقد هذا قباه وبين ذا وذاك مراد المنحمد محمد وذلك بطهاد وهذاك خندق به فرس كان قبل يهدد